ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́. A dúpẹ́ gidigidi lọ́wọ́ agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́ o pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn àti àwọn olúọdẹ ìyẹn local vigilante fún àṣeyọrí lórí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé 4 tí wọ́n mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn nìkan kọ́, ǹjẹ́ ẹ mọ̀ pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ti gba gbogbo Èkó kan báyìí o, kò síbi tó ṣèwù lẹ́kọ̀ọ́ lọ́wọ́ omi mọ́. tó ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa. Ìròyìn ní yàjóyàjó yìí rèé. A dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ a dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró ilẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn Àmọ̀tẹ́kùn, nítorí nígbà tí níùsì yìí jáde wípé àwọn ọlọ́pàá Ọ̀yọ́ ti rescue àwọn ọmọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè mí ilẹ̀ Oòduà ẹ gbọ́, ṣé wọ́n ti rescue àwọn ọmọ tó jí gbé lọ́yọ̀ọ́? Irọ́, ẹ jẹ́ kí n láyé yín dáadáa. Ṣe rí àwọn eléyìí ọ̀tọ̀ ní ti àwọn eléyìí tó ṣẹlẹ̀ yìí o, kì í ṣe àwọn ọmọ wa tó jí gbé ní Ògbómọ̀ṣọ́. Ọ̀tọ̀ fresh one eléyìí. Eléyìí ṣẹlẹ̀ ní ìlú Ìbàràpá East Local Government ní eléyìí ti ṣẹlẹ̀, níbi tí wọ́n ti mú àwọn afurasí ajínigbé 4 pẹ̀lú àjọṣepọ̀ àwọn Àmọ̀tẹ́kùn àti olúọdẹ. Òun ló fi rọ àwọn agbófinró lọ́rùn láti lè tètè mú àwọn 4 wọ̀nyí. Kódà oríṣiríṣi irinṣẹ́ ńláńlá ló bá lọ́wọ́ wọn, tó sì jẹ́ pé irinṣẹ́ oró ni àwọn agbófinró gbà ní ọwọ́ wọn. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn ajínigbé yìí wọ́n wọ ìlú Ìbàràpá lọ ní Ebípéjọ village, ìlú Ebípéjọ ní Làlátẹ̀ ní ìlú Ìbàràpá. Wọ́n wọbẹ̀ ní ọjọ́ 27 ìyẹn June 27 inú ọdún tá a wà yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tojúlé dójúlé tí wọ́n jí wọn gbé, tí wọ́n hùwà láabi sí àwọn aráàlú. Bẹ́ẹ̀ látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ló ti fi tó ọ̀gá ọlọ́pàá létí, ló ti dé àwọn agbófinró àti àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn local vigilante. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀, wọ́n sáré swing into the action, wọ́n fimú fílẹ̀ láti rí àwọn ẹni náà mú. Ṣùgbọ́n a dúpẹ́ o, ọwọ́ tẹ̀ wọ́n. Ibẹ̀ ló ti tọpinpin àwọn ajínigbé yìí, wọ́n tọpinpin wọn dénú igbó. Lọ́gán tí àwọn ajínigbé rí pé àwọn ọlọ́pàá àti àwọn vigilante àti Àmọ̀tẹ́kùn ló ń bọ̀ kíá, wọ́n dáná yára wọn ni o. Wọ́n sáré bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn lu ara wọn. Bẹ́ẹ̀ ọlọ́pàá ń rọ̀jò ìbọn, bẹ́ẹ̀ náà ni àwọn ajínigbé náà ń rọ̀jò ìbọn. Níbi tí àwọn ajínigbé ti rí pé ọwọ́ wọn ò ká ọlọ́pàá mọ́, ní ọ̀kan nínú wọn, èyí tórúkọ rẹ̀ jẹ́ Umaru Usman, tí ọjọ́ orí rẹ̀ ò ju 25 lọ, ìyẹn 25 years. Bó ṣe fẹ́ ní kóun na pápá bora nìyẹn o, ló bá dàbọ̀ bò ó. Ìbọn tó dàbò yìí ni wọ́n fi mú un. Lẹ́yìn tí wọ́n máa mú arákùnrin náà tán, wọ́n bá fóònù 3 lọ́wọ́ rẹ̀. Ìyẹn nìkan kọ́ o, nígbà tó máa di ọjọ́ kejì, ìyẹn ní June 28, àwọn agbófinró tún tọpasẹ̀ ibẹ̀ yẹn lọ. Ibẹ̀ ló ti bá lára àwọn ajínigbé tí ìbọn ti bà tó ti ṣe léṣe, ìyẹn Abdullahi Ahmed, tí ọjọ́ orí rẹ̀ ò ju ọmọ ọdún 28, which is 28 years, tí wọ́n yá lé mú lọ́wọ́ ṣíkú, tí wọ́n gbé lọ ilé ìwòsàn láti tọ́jú rẹ̀. Lẹ́yìn náà ní ìtẹ̀síwájú lọ lọ́wọ́, wọ́n ṣe investigation. Ibẹ̀ ló ti rí Sunday Ìdòwú, tí ọjọ́ orí rẹ̀ ò ju ọmọ ọdún 30, ìyẹn 30 years. La gbọ́ pé òun gangan ló ṣe alátìlẹyìn tó péye fún àwọn ajínigbé yìí. Bákan náà ibẹ̀ ló ti mú Muhammad Ibrahim Shina, ìyẹn gangan ló mọ ibi tí wọ́n ti lọ gba ìbọn
gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́. Ìyá fi odidi ilẹ̀ Kwara Ìlọrin sílẹ̀ ó wá ṣe ìjínigbé ní Ìbàràpá ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ tó bẹ́ẹ̀ dẹ̀kẹ́ ni lára àwọn ọmọ méjì tí wọ́n jí gbé ìkan náà farapa ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run pé kò la ẹ̀mí lọ ó ń bẹ nílé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin amòòkùnṣèkà yìí ọkàn yóò ní balẹ̀ ọwọ́ mọ̀ tó yín ni ẹ wo ẹ tún jẹ́ kí n sáré gbé yín débẹ̀ ǹjẹ́ ẹ ti mọ̀ pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó mà ti kún gbogbo ìlú Èkó omi ti wá gba gbogbo ìlú kan ní ìlú Èkó kì í ṣe pé ó tún gba ìlú nìkan ó tún gba ọkọ̀ ó gba ilé ẹ wò débi pé àwọn èèyàn gan omi ń gbé wọn lọ kò wá ṣe bẹ́ẹ̀ yìí nìkan òjò tó rọ̀ ìyẹn ní ọjọ́ Sunday ni ó fa rògbòdìyàn tó jẹ́ pé gbogbo ìlú Èkó pátápátá lomi kún òun náà lẹ́wọ̀ yìí òun náà lẹ́ ti rí yẹn ní agbègbè Gbàgádà òun lẹ rí yìí ẹ wo bómi ṣe ń gbé ọkọ̀ tó ń jù dànù ìyẹn ní agbègbè Gbàgádà ó ti di pé omi ń gba dúkìá ó ń gba gbogbo nǹkan lọ́wọ́ àwọn onílé ìjọba bàbá Sanwó-Olú ẹ dákun ẹ bá wa wá àkọ́ṣe sí ìlú Èkó ti kún fómi tán kómi má gbé àwọn ará ìlú lọ o ẹ dákun nítorí náà àwọn ará ìlú ti ń pariwo síta wọ́n ní kí gómìnà Èkó Babájídé Sanwó-Olú kí wọ́n dákun o kí wọ́n tètè bá wọn wá wọ̀rọ̀ kan fi ṣàdá kómi ó tó gbé gbogbo ìlú lọ nítorí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù yìí ṣe ló fẹ́ dàbí wípé àti ìrírú ẹ̀ rí tọ̀tẹ̀ yìí yàtọ̀ bẹ́ẹ̀ tá a bá ń bú pé kí ìjọba wá ṣe gbogbo àwọn tó máa ń ju ilẹ̀ sínú ojú àgbàrá ẹ̀yin gan lọ́wọ́ ń bẹ̀ ẹ̀yin náà rí gbogbo ilẹ̀ tó ti dànù tí wọn ò lè dúró káwọn tó kólẹ̀ wá kólẹ̀ wọ́n ti da gbogbo ẹ̀ sójú àgbàrá gbogbo ẹ̀ pátápátá ló wá rẹgún débi pé kò tiẹ̀ wá sí gọ́tà gbogbo ẹ̀ ti dí pa nílùú Èkó ti Gbàgádà lẹ́rí yìí o tẹ́lẹ̀ kejì yìí òun ní tilẹ̀ Mushin lélẹ́yìí nílùú Èkó bẹ́ẹ̀ ni ìyẹn ní agbègbè sí ìlú Mushin òun náà ló kàbàmà ní agbègbè Mushin ni wàhálà ilé náà ti bẹ̀rẹ̀ tó di omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó dolóko ò lè lóko olódò náà tún lè lodò gbogbo agbègbè Èkó pátá lomi ti dé o Mushin olóòṣà ẹ wò ẹ rí bí omi ṣe kúnlé débi wípé àwọn èèyàn gan ò rí ibi tẹ̀sẹ̀ sí odò nílàwù tábù ọ̀dọ̀fin náà ń bẹ́ẹ̀ o òun náà lẹ́rìí ẹ wo First Bank ẹ wo GT Bank gbogbo ilé ìfowópamọ́ pátápátá ni omi ti mú pátápátá ẹ jọ gbogbo ọmọ Èkó lóòótọ́ wọ́n máa sọ pé Èkó omi ló yí Èkó ká kó ṣe bí ìta àgbàrá ti wá gbé wọn lọ báyìí o àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tún máa wò dáadáa ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Ghana débi pé ṣe ló dàbí pé omi yìí ó lẹ́tíkẹ́ o àfi k'Ọlọ́run Elédùmarè kó gbà wá ní lọ́wọ́ ogun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin tẹ́ ẹ da ìdọ̀tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dí àgbàrá omi ti wá bínú omi ò rí bi lọ báyìí ẹ wo ẹ̀yin èèyàn mi nílé oko lọ́nà lẹ́yìn odi àfi k'Ọlọ́run kó ṣàánú wa lọ́wọ́ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù òjò ọlọ́jọ́ mélòó tó ti yá di tó ń gba dúkìá tó ń gba nǹkan gan àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà k'Ọlọ́run bá kó bá wọn fi ọ̀pọ̀ ńlá rọ́pò ẹ̀ ní o tó àrídìjú báyìí lọ lórí ìkànnì wa o ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa share ẹ jẹ́ kó lọ káàkiri ẹ bá wa subscribe ẹ jẹ́ kó kọ gómìnà Èkó lára kí wọ́n lè mọ̀ pé iṣẹ́ wọn ò tí ì tán ẹ jẹ́ kó kọ bàbá Tinubu kó lè mọ̀ pé ìlú Èkó tó jẹ́lé wọn omi ti gbélé lọ o omi ti wọ bọ́dílọ́ọ̀nì o omi ti gbèlú lọ o tó
a máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣu ni o. Ẹ bá wa like, ẹ bá tiwa jẹ́, ẹ subscribe. Ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa, ilẹ̀ Oòduà gbè wá o, bẹ́ẹ̀ kò tún ní gbé ọ̀dàlẹ̀.